gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ẹ wo bí àlejò ta nílé ní tí wọ́n fẹ́ wá ta lórí ètò Masọ̀yìnbó, ìlú mọ̀ọ́ká ni wọ́n, ẹ ti mọ̀ wọ́n, kò séèyàn tí ó mọ̀. Ta ni ò mọ̀ yín láyé? Rárá o, ẹ sọ̀rọ̀. Ó yá. Wọ́n mọ̀ mí káàkiri àgbáyé. Wọ́n mú yín káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ni. Lónìí ẹ wá sórí ètò Masọ̀yìnbó, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà o, owó yín ni. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10. Kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa. Kẹ́ ẹ má gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọ. Ló bá tán. Iṣẹ́ téèyàn ń ṣe ló ń lo 30 ọjọ́. Kẹ́yìn kan rọra jí láàrin ìṣẹ́jú 25 ìṣẹ́jú. Kẹ́ ẹ máa lọ. Ibi tó tún dùn sí, ṣé ẹ mọ̀ ibi tó tún dùn sí? Ibo ló dùn sí? Ilé-iṣẹ́ kan wọ́n jẹ́ Remimatics, ọkọ̀ ni wọ́n ń tà, ọkọ̀ bọ̀gìnì. Wọ́n ní ká gbọ́ kọ̀ọ̀kan fún yín. Ìyẹn tí owó yín bá wà ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan nù. Tẹ́ bá wá ṣètò tẹ́ wà ní 1,100 wálẹ̀ tẹ́ ẹ fi èdè míì kún èdè Yorùbá. Lẹ́yìn ètò àfúnyín nílò owó lẹ́ẹ̀mejì. Tí wọ́n tẹ́ bá ṣe àmúlùmọ́lá èdè kó pọ̀ gan kẹ́ wà ní 10,000 tẹ̀sí níbèrè ilẹ̀ àní kẹ́ máa mú lọ, ẹ máa mú 10,000 yẹn lọ kẹ́ fi ṣòwò ọkọ̀. Téèyàn bá ń ṣọmọ onínàkúnà 10,000 ó repo. Rárá o. Tẹ́ bá rọrí délẹ̀ pàṣẹ lànà ni pé mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi ní tipátipá. Tẹ́ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Ìyẹn dáa. Ó dáa o. Ó dáa gan. Bẹ́ẹ̀. Kí ló kọ yín? Orúkọ mi ni Olúfúnkẹ́ ọmọ Akíndélé. Jennifer. Nǹkan tó máa ń pè mí nìyẹn. Ẹ sọ̀rọ̀ sókè o. Orúkọ tó máa ń pè mí nìyẹn. Ìnagijẹ mi nìyẹn. Ìnagijẹ yín nìyẹn. Ìnagijẹ mi nìyẹn. Ó bá tó. Ó dáa. Ṣé mo gbà tí mo ti ń tẹ̀lé yín bọ̀? Lásìgbà wo? Látàyè eré tẹ́ fi bẹ̀rẹ̀. Eré òyìnbó tá ti bẹ̀rẹ̀. I need to. Ẹ dáhùn ẹ̀. I need to ṣe kí ni ó sápá mi lórí. Mo ní láti mọ̀. I need to. Mo ní láti mọ̀. Mo ní láti mọ̀. Ìyẹn ò kò rinlẹ̀ mi ò gbọ́ dáadáa. Báwo la ṣe ń sọ ń gbà yẹn? Mo ní láti mọ̀. Ẹ wá yí sédè Gẹ̀ẹ́sì kẹ́yìn wá fẹnu ara yín sọ. Ẹ múra mi wá rẹ̀. Ó dáa. Tá bá ń kà ní méjì ó tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ṣeré? Okay. Olúwa o! Ẹlẹ́dàá mi, èyí ò wá kà mọ̀mọ́. Ẹ kì í ṣọ̀rẹ́ mi. Èmi? Ẹ ń ṣọ̀rẹ́ mi mọ́. Látàyè I need to know. Ẹ ń ṣọ̀rẹ́ mi. 17. Ọdún 17. Ọmọ ọdún 17 ti dóbi o. Bẹ́ẹ̀ni. Kí ni dóbi? Ó lè ti bímọ. Kí ni dóbi? Kí ni ìtumọ̀ dóbi? Tó máa léèyàn ti dóbi. Ó ti tó bímọ. Dóbi. Ó ti bímọ tán. Wọ́n ní ó ti dóbi, ìyẹn ni pé ó ti dẹ́kun àti máa bímọ. Ó ti yé mi, ẹ ṣé. Ó dà, jẹ́ kí wọ́n mú ìbéèrè àkọ́kọ́.
mo sì máa bá yín sọ̀rọ̀ lórí nǹkan tẹ́ fojú ṣẹ̀gẹ́ rí o mo fẹ́ gbẹ̀san ni o òǹkà kélo kí lẹ wí. òǹkà kélo ẹ jẹ́ kí n wò 849 kí ni 800 ní Yorùbá mi ò mọ̀. ẹ mọ̀ bẹ́ẹ̀ ni 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. torí 600 ní ẹgbẹ̀ta igba lọ́nà mẹ́ta igba lọ́nà mẹ́ta. òun ni 600 mo ti ń gbọ́ yín. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ẹ̀ẹ́dẹ́gbàrún. 800 ní ẹgbẹ̀rin igba lọ́nà mẹ́rin ẹgbẹ̀rin. ìdí tí wọ́n fi ń sọ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ torí ẹ̀ẹ́dẹ́ pọ̀ gan-an mo sọ pé ṣé ẹ máa wá ní ẹ ti sọ aago mẹ́ta ẹ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ ẹ mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mo fẹ́ sọ àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà àbí kí lẹ wá ẹ jẹ́ ìwọ wọ̀nyí 849 okòóléníẹgbẹ̀rin òun ni 820 okòóléníẹgbẹ̀rin. òjìlélẹ́gbẹ̀rin òun ni 840 òjì ogójì ogún lọ́nà méjìlélẹ́gbẹ̀rin. Olúwa máa ràn wá lọ́wọ́. ẹ máa sọ lọ. òjìlélẹ́gbẹ̀rin lé mélòó. lé mẹ́sàn-án. ó dáa. tí Yorùbá ẹ̀ka. tí Yorùbá bá sọ pé a kì í réwu lọ́sàn-án kí ni ewu. ewu. ewu remi òkè ewu. Mami òkè. a kì í. ẹ pẹ̀lẹ́ ìyá mi téèyàn bá kí n ṣọmọ onínàkúnà owó sì kì í síbí. ẹ fi mí sílẹ̀. èèyàn tó bá fẹ́ bẹ̀rẹ̀ òwò lálábọ́dé. ẹ fi mí sílẹ̀. ìyá mi lálábọ́dé. mo gbọ́ yín sà. kí n sọ̀rọ̀ bá mi yọ sà yẹn. èyí tó sì wà ń bí téèyàn bá kí ṣọmọ onínàkúnà ìyá mi èèyàn aṣòwò gbogbo wa táwọn àbí àjẹun àbí kílẹ̀ ni mo sọ. owó sì kì í síbẹ̀ owó sì kì í síbẹ̀ kí ni ewu. ewu tó máa ní akèrè ewu lọ́sàn-án. ṣé nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi ní pé tó bá sọ féèyàn pé ló túmọ̀. kí ni ewu yẹn gangan. a kì í rírun nǹkan báyìí kó ṣẹlẹ̀ lójijì. bẹ́ẹ̀ ni kí ni ọ̀rọ̀ míì fún ewu. ewu funfun. ewu orí. gbára ìyẹn kọ́ là ń sọ. ewu lẹ́ ń sọ. ewu tó wà nínú. a kì í rí wàhálà lọ́sàn-án a kì í rí ìdààmú lọ́sàn-án a kì í rí ewu lọ́sàn-án a kì í rí bí kí oòrùn jáde lálẹ́ a kì í rírú ẹ̀. a kì í rọrùn lálẹ́ ọ̀rọ̀ kì í síbẹ̀ à ń rọrùn lálẹ́. bẹ́ẹ̀ ni. àwa sọ pé a kì í réwu lọ́sàn-án kí ni ewu. ewu ní ọ̀sán. ẹranko léwu. ewu. ẹranko ni. a kì í rí lọ́sàn-án. à ń rí lọ́sàn-án. ìgbà wọn náà fẹ́ rí òwúrọ̀. a kì í réwu lọ́sàn-án. ṣe ẹ rí ẹranko yẹn. bẹ́ẹ̀ ni. ó jẹ́ ẹranko àrà ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni. ẹranko yẹn àwọn bàbá wa àwọn bàbá ńlá àwọn. ó ti yé mi kọ́ tẹ̀sí. wọ́n máa ń dífá ẹranko yẹn torí tẹ bá wọ sa ẹranko yẹn ẹ máa rí èkùrọ́ nínú ẹ̀. ìkòkò tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò. mo ní ẹranko. ẹranko ni àwọn bàbá wa ni ó máa ń dífá tẹ bá gbọ́ ní ìsà tẹ bá gbẹ́nu sa ẹranko yìí ẹ máa rí èkùrọ́ ń bẹ̀ nígbà míì ìkòkò ń bẹ̀ ẹranko àwọn àgbà ni ẹ mọ̀. mi ò mọ̀. òkété. kú oríire. kí n fẹ́ wí ẹ mọ̀ náà ni. ẹ mọ̀ náà ni à ń rí lọ́sàn-án. ẹ̀rọ òkété lọ́sàn-án. kí lẹ̀ ń sọ. à ń rí lọ́sàn-án. ó dá mo ti gbọ́.
ìbéèrè kèlò ẹ jẹ́ wo 863. Dòdòdò ọ̀lẹ̀ ọ̀lẹ̀ mímí. ẹ dúró 800 ní ẹgbẹ̀rin. Kí lẹ tún fẹ́ sọ? Mo ní kẹ́ sọ nǹkan yẹn fún mi ni. Mi ò mọ nǹkan. Mọ nǹkan. Bẹ́ẹ̀ni. Ẹ ní láti mọ nǹkan bí o. Ó dà mọ́ ń gbọ́ yín. Ọ̀tàlé ní ẹgbẹ̀rin òun ni 860. Ọ̀tàlélẹ́gbẹ̀rin lé ẹ̀ta. mẹ́ta. Ọ̀tàlélẹ́gbẹ̀rin lé mẹ́ta. Ó yá. Ó dà mọ́ ń gbọ́ yín. Parí òwe yìí. Ọ̀lẹ̀ má mowó mi wọ̀gbẹ́. Èmi ò mọ̀. Ṣé mọ ọ̀lẹ̀? Ọ̀lẹ̀ mọ́ínmọ́ín ni. Má mowó mi wọ̀gbẹ́. Òun lè ń sọ ra oko dewúrẹ́. Olúwa wò wọ́n pọ̀. Ṣé mọ̀ pé ọ̀lẹ̀ inú ewé náà máa ń pọn sí? Ẹ ti kóyàn láyà jẹ jù. Ọ̀rẹ́ mi wá sí ibi. Fọlárin kò mú kankan lọlé. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mú ohun mi lọ àti ronú gan bí ilé ronú èdè Gẹ̀ẹ́sì yẹn ni mi fẹ́ sọ. Ẹ ṣé. Ọ̀lẹ̀ má mowó mi wọ̀gbẹ́ òun ló ń sọ ara oko di ewúrẹ́. Ṣé mọ̀ pé inú ewé náà ń pọ́n ọ̀lẹ̀ sí? Tẹ́ bá wá sè tán á há sí àwọn ewé yẹn, àwọn ọ̀lẹ̀ yẹn máa há sí àárín àwọn sọ pé ọ̀lẹ̀ tí mo rà ní 50 náírà ṣe eléyà wá kúrò mbẹ. Báwo mo ṣe fẹ́ mọ̀? Ṣe ní mọ̀. Èmi jẹ́ jí òfagun wa. Ẹ̀yin jẹ́ Fúnkẹ́ Akíndélé. Báwo mo ṣe fẹ́ mọ̀ ẹ̀? Ọ̀lẹ̀ má mú ó máa wá sára ìgbà tó bá mú ewé tó bẹ̀ sí ńlá tó ńlá kí ló dé tá a bá jẹ̀kọ́ àdáríjẹwé. Bẹ́ẹ̀ni. A tún mi ṣe lọ́jọ́ mi. Ìpadàbọ̀ mi. Ìpadàbọ̀ Abidjan. Kò ní rọrùn. Ẹ ti jẹ léyìn náà. Ẹ dúró ná. Ẹ dúró. Eré àgbéléwò ẹni sùúrù. Nǹkan tẹ́ ẹ ṣe fún Ṣẹ̀gẹ́ nínú gbogbo èèyàn ni wọ́n fẹ́ràn Jennifer. Everybody loves Jennifer. Àbí? Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ́ ẹ ṣe fún mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mò ń gbẹ̀san. Ẹ ṣé. Ẹ kú ẹ̀san ní gbígbà. Báwo ni èèyàn ṣe máa rọ̀ yín tó máa ṣe gbogbo nǹkan tó tó yẹn? Kí ló ṣe? Ẹ lọ wo eré yẹn, ẹ lọ wo. Ẹ rí i pé nǹkan tí mò ń ṣe yìí pé ó dáa láti ṣe. Ẹ ṣé. Ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ kò tiẹ̀ rówó. Ẹ ro tàwọn èèyàn tán wà ń bẹ̀. Ọlọ́run má jẹ́ kójú tì wá. Wàhálà ti ènìyàn. Ṣé ó dáa? Ayé ń ṣerú ẹ̀. Ẹ̀san la wá gbà. Ẹ̀san lẹ wá gbà. Ọlọ́run bẹ́ẹ̀ san. Kò sí wàhálà. Ẹ ti jẹ lọ. A ti jẹ lọ náà. Padà bọ̀ mi ò ní jẹ. Ó yá. Parí òwe Yorùbá yìí. Mi ò tí ì mú nǹkan tẹ́ mú. Ẹ jẹ́ n wò. 824. Okòólé ní ẹgbẹ̀rin lé mélòó? Lé mẹ́rin. Okòólélẹ́gbẹ̀rin lé mẹ́rin. Mẹ́rin, ó yá. Kí ló sọ? Parí òwe Yorùbá yìí. Bí rere oko bá dùn. Bí oko bá dùn ún ro ni. Bí oko bá dùn ún ro. Bí oko bá dùn ún ro. Tó bá dùn ún ro. Kinní kan á ṣe kinní kan. Àgbẹ̀. Àgbẹ̀ á ṣe kinní. Àròkọ bọ́dún dé. Àròkọ bọ́dún dé. Bí oko bá dùn ún ro ni. Mo dẹ̀ wá síbí. Wọ́n dẹ̀ ń parẹ́. Ìyá mi. Mo kọ̀ dúdú mo fẹ́ wo mí. Ẹ dúró. Mo tún wé gèlè. 1,50. Téèyàn bá ń ṣọmọ onínàkúnà tí òun kì í ṣọmọ onínàkúnà. Mi mọ̀. Alágbẹ̀dẹ kò ní rọkọ́tà. Alágbẹ̀dẹ ò ní rọkọ́tà. Ta ló sọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn nìyẹn sọ̀rọ̀ bí kò mọ̀. Kò dáa o. Bí òkú bá
ẹ dúró tá bá gbé wọ irú ọ̀rọ̀ yẹn tá bá gbé wọ ìgbé ayé tá wà yìí tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà ẹgbẹ̀lẹ́gbẹ̀ bá dùn pa. ẹ máa fìyà jẹ mí o ẹgbẹ̀lẹ́gbẹ̀ làfúkì. eré lè ṣe Ọlọ́run gbà fún yín ẹrí eléyìí ṣe Olúwa ẹ ṣé o kábíyèsí kábíyèsí bàbá ìrẹ ni oníṣẹ́ ìyanu dáńsàkì rẹ Ọlọ́run mi. bẹ́ẹ̀ ni o ìwà ẹ̀kọ́ ìyẹn tán. ẹ̀yin àti ta ni èmi ti gbóyìnbó bẹ́ẹ̀ mi ò lè sọ òyìnbó. ẹ parí mi ò mọ ibi tó rìn yẹn parí sí. èmi kò mọ̀. tẹ jó sí. o tó fún yìí o. ó yá fún wọn. kí n má lè mẹyàn kan. ẹ ń gbìyànjú o. ó burú o. téèyàn bá ń ṣọmọ nínàkúnà nǹkan tó wà ń bí gbogbo ayé lè fi jẹun léni o. èèyàn ò ní kọjá ìyẹ ni bá mi mú àmàlà méjì má fẹ́ràn sí i. tí gbogbo wa ẹ bá jẹ pọ̀ mọ́ kọ̀ọ̀kan. ẹ jẹ́ wo èmi ẹ lè ká kí ni 700 èmi níbí mi ò mọ̀. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mélòó? òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mẹ́sàn-án. òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mẹ́sàn-án. kí ni Yorùbá ń pè ní? èkùrọ́. epo. èkùrọ́. kí ni Yorùbá ń pè ní èkùrọ́? ẹmu. èkùrọ́. ẹ ní sùúrù. èkùrọ́ lálábàákú ẹwà bójú lọ bóòrùn lọ ìrọ̀ṣà ní tèmi. màá gbé wọn débẹ̀. èkùrọ́. èkùrọ́. dòdò mi èkùrọ́. báwo mo ṣe fẹ́ mọ̀? èkùrọ́. kí ló ń jẹ́ kùrọ́? kí ló ń jẹ́ kùrọ́? èkùrọ́. ẹ rí Yorùbá tẹ̀ ń fọ̀. kí ló ń jẹ́ kùrọ́? kí ni ń jẹ́ kùrọ́? kí ni ń jẹ́ kùrọ́? èkùrọ́. ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé kí ni ń jẹ́ kùrọ́? kí ni ń jẹ́ kùrọ́ ẹ̀yin ará ilé? wọ́n béèrè pé kí ni ń jẹ́ kùrọ́? ṣé mọ̀? kí ni tó wà nú ẹ̀rọ alárajà lóore? ẹ̀rọ tá a máa fi ń pèèyàn yẹn. tí wọ́n máa ń ṣe ń ṣe òfurufú. ìtìjú ńlá lélẹ̀. rárá owó ṣìkì síbẹ̀ ilé yìí. èkùrọ́ mi mọ̀. ẹ ti sọ lẹ́ẹ̀kan kòkòrò ẹ̀wà yẹn ni. ṣé mọ̀ pé àwọn kan wọ́n sọ pé èkùrọ́ lálábàákú ẹ̀wà. bẹ́ẹ̀ni. Yorùbá ó pé gan. tẹ́ bá sọ pé èkùrọ́ lálábàákú ẹ̀wà àwọn kan ń sọ̀rọ̀ nípa tẹ́ bá mọ oúnjẹ kan tó máa ń jẹ nígbà àwọn tó ń kúrò ní Brazil wá sí tó ń wà nísàlẹ̀ Èkó níbi àwọn ọdún bíi ọdún lámì nìkan. bóyá bíi ọdún kí a tó gba òmìnira àwọn ọdún yìí I thought fi ṣe ẹyọ kan. torí ẹ̀ mo ṣe di odi ní ìṣe ń sọ̀rọ̀ mo tún sọ̀rọ̀ sí i. ṣe rí nígbà yẹn ó ní ẹ̀wà tó máa ń jẹ bí ẹ̀wà àgànyìn tá à ń ní sìn èkùrọ́ ni wọ́n máa fi ń ṣe pèsè ọbẹ̀ ẹ̀wà yẹn wọ́n ń pè oúnjẹ yẹn ní frijan ẹ ti gbọ́ frijan àwọn ìsàlẹ̀ Èkó tó wà ní ìsàlẹ̀ Èkó náà ṣe mọ̀ pé èkùrọ́ náà fi máa ń pèsè ọbẹ̀ kìíní yẹn wọ́n á sọ pé ọbẹ̀ èkùrọ́ yẹn òun ni alábàákú ẹ̀wà ìyẹn dúró àwọn kan náà tún sọ wípé èkùrọ́ lálábàákú ẹ̀wà nítorí pé èkùrọ́ máa ń dán tẹ́ bá fọ́ pòdì èkùrọ́ ara ẹ̀ máa ń dán pé ó máa dán kú ni èkùrọ́ lálábàákú ẹ̀wà àwọn yẹn náà wọ́n wà ń bẹ̀ èkùrọ́ lálábàákú ẹ̀wà
kòkòrò ẹ̀wà ló ń jẹ́ èkùrọ́ ìyẹn náà ó wà ń bẹ̀ èyíkéyìí tẹ́ bá gbé ṣùgbọ́n ẹ̀ gbé kankan mo á ṣe pọ̀ pé kan yọ ṣé o ti yọ. mo wí sọmú ní èkúrò alápapọ̀ ohun yín ṣe wá lọlẹ̀ báyìí cherry èwo ni a kọ́ nínú ọ̀rọ̀ lórí Ọlọ́run ẹ dẹ̀ gbìyànjú o owó sì kí síbẹ̀ ẹ jẹun o 924 ṣe mọ̀ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ni 900 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé mẹ́rin kí ló sọ. sọ ọ̀rọ̀ Yorùbá márùn tí àmì ohùn rẹ̀ jẹ́ dòrèmí bẹ́ẹ̀ni tó ní dòrèmí bẹ́ẹ̀ni bí àpẹẹrẹ tá a bá sọ pé mo àti mọ̀ tí àmì ohùn orí ẹ̀ tó jẹ́ dòrèmí ṣé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan ẹ fún mi ní nǹkan tó fi ń kọ̀wé. kí ni wọ́n ń pè. ṣé kí n fún yín lẹ́yọ̀ kan. ẹ lò bẹ́ẹ̀. ẹ fi mí lẹ̀. nǹkan tẹ́ kọ́ ni ẹ kọ́ ẹ lò bẹ́ẹ̀ àbí ẹ lọ bẹ́ẹ̀ lọ. re ni lọ. mo ní dòrèmí. re náà wà níbẹ̀. ó lọ. do ló kù. rárá mo ní ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ kan kì í ṣe tólgùn. kì í ṣe tólgùn o. kì í ṣe pé báyìí ọ̀rọ̀ kan báyìí. kí fún yín lẹ́yọ̀ kan. àtijọ́ dòre ṣe mọ̀ pé àtijọ́ dòrèmí ni ẹ wá fún mi ní mẹ́rin mo fún yín ní àtijọ́ yẹn ó dìgbò ṣe àbí olùgbàlà àbí kí lẹ́gbẹ̀ẹ́ olúgbọ́n rèmí mi nìyẹn. mi ò tí ì sọ kankan fún yín ẹ má wòwe mi. ó dáa. àjọṣe. dòrèrè. àjọṣe dòrèmí. àjọṣe àjọṣe mo fún yín mo kàn fún yín ni àjọṣe ó dùn àjọṣe. kí ló dé. àpótí àbí kí lẹ́kọ̀ọ́ yìí àparò. àpamí. eléyìí ga. ìfẹ́ yìí ga o ìfẹ́ yìí le o. ṣé kí fún yín lẹ́yọ̀ kan sí. ṣé mọ̀ pé tẹ́ bá ti wọ aṣọ funfun yẹn níṣẹ́ tẹ́ lọ gbàdúrà lókè tẹ́ ẹ sọ fún Kàmọ́ pé ẹ fẹ́ lọ gbàdúrà lókè tẹ́ bá wọ aṣọ funfun tẹ́ bá lọ síbì kan kí ni wọ́n ń pè. ilé ìjọsìn. ìjọsìn. ní ilé ìjọsìn ó níbi tẹ́ ẹ ń lọ tẹ́ máa lọ tó jẹ́ láti sọ̀yàn láti. ìmẹ̀kọ. ìmẹ̀kọ́kọ́ ìmọ̀rí ni. ṣé ẹ mọ nǹkan tí mò ń sọ tẹ́ máa lọ wọ́n máa pè é pé ó yá a ní ètò yìí o ẹ wá kẹ́ wá rí ìgbàlà kẹ́ wá rí ìwòsàn. kí ni. ká wá rí gbàlà. ẹ rí gbàlà ẹ rí ìwòsàn ó bẹ̀rẹ̀ láti ìjọsìn.
mo mọ nǹkan tẹ́ ń sọ òyìnbó ẹ̀ mo mọ mi fẹ́ sọ ẹ sọ òyìnbó ẹ̀. ìgbà tí mi yí mo ti mọ nǹkan tẹ́ ń sọ. Ta ló sọ? Ìsọjí Dòrémí. Rárá èmi ni mo ṣe é mọ̀ pé ṣe ẹ ní sùúrù mi ò sọ pé ẹ gbà á. Ó dà mo fún yín ìsọjí. Ṣóyá yẹ ti kọ ó yá. Àpamọ́. Dòrémí àpamọ́. Ó kù méjì àbí? Ẹ̀yin méjì ẹ sọ̀rọ̀ sókè. Ẹyọ kan ló kù. Wọ́n máa ń sọ pé kinní kan ò sí. Ẹ dúró ìwé ti kún o. Kí ló kọ yìí? Àdìrẹ. Àyànmọ́. Dòrémí. Ṣé kí fún yín lẹ́yọ̀ kan sí? Ẹ má fún mi tó máa lẹ máa lẹ́ẹ̀lì ó yẹ fún mi jù. Dòrémí. Kí ni int ní Yorùbá? Int. Kò sẹ́ni ìmọ̀. Mọ̀. Dòrémí ni int ní Yorùbá tẹ́ bá mọ Yorùbá ẹ̀. Ẹ tún ṣe 1 ọ̀kan. Ẹ jẹ́ n fún yín lẹ́yọ̀ kan mo kàn fẹ́ fún yín ni o. Ẹ ti sọ ìsọjí. Ìpamọ́. Ìpamọ́. Ìpamọ́ Dòrémí. Odù. Kí ló ṣe wá ṣe bí pé ẹ gòkè kan lẹ wá sọ? Iṣẹ́ ni. Ìpamọ́. Ìtají ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kọ́. Int ìtají. Ẹ jẹ́ wò. 888. Ṣé mọ̀ pé ẹgbẹ̀rin ni 800? Bẹ́ẹ̀ni sà. Bá mi yọ sàárẹ̀. Mi ò lẹ́kọ̀ọ́ mọ́ láti òní. Mi ò lẹ́kọ̀ọ́ tí màá fi parí. Nǹkan tí mo wá ṣe bí mi ò lẹ́kọ̀ọ́. Lámọ́ ni. Mi ò lẹ́kọ̀ọ́ mọ́. Olóòtú. Bẹ́ẹ̀ ni olóòtú. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin lé mélòó? Mẹ́jọ. Ọ̀rìnlélẹ́gbẹ̀rin lé mẹ́jọ. Máa fún ẹ ní ẹgbàá kì í jẹ́ kí ẹgbàá níyì. Ẹgbẹ̀rún mélòó ló wà nínú ẹgbàáfà? Kí ni ẹgbàá? Igba lọ́nà mẹ́wàá. Òun ni ẹgbàá. Igba lọ́nà mẹ́wàá ó jẹ́ igba lọ́nà mẹ́wàá kí ni? Bá mi yọ 2000 yẹn lówó wọn nísòro ṣe mọ̀ pé ẹjọ́ wá ni. Kò sí kò tó jọ. Kò jọ lákè kò jọ lóko. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa. Ṣèbí ilé ayé. Bẹ́ẹ̀ni o. Má sọ ìbò làpàdé ara wa. Ẹjọ́ wá àbí ẹjọ́ wá? Ẹ sọ. Fáǹsì yẹn. Mi ò mọ̀ wọ́n. Kólúkálukú jórúkọ bàbá ẹ̀. Igba lọ́nà mẹ́wàá 2000 ni ẹgbàá 2000. Ẹgbàá lọ́nà mẹ́fà
òun ni Ẹgbàá lọ́nà mẹ́fà mi mọ orúkọ ẹ̀. Obìnrin ní kí n kọ́lẹ̀. ẹgbàá lọ́nà mẹ́fà ẹgbàá lọ́nà mẹ́fà òun ni ẹgbàáfà 12,000. Bẹ́ẹ̀ni. Ah, Rárá bẹ́ẹ̀ni, rárá bẹ́ẹ̀ni. nǹkan tẹ́ wá fẹ́ sọ ni tẹ́ fẹ́ máa sọ nìyẹn. ń bá mi yọ wọ́n ṣì. báwo lẹ ṣe rí Jù láti parẹ́ kíákíá. Ẹ má bá mi sọ̀rọ̀ o. Ẹ má parí kí n. báwo lẹ ṣe rí eré ṣíṣe ní ìgbà tẹ́ bẹ̀rẹ̀ àti báyìí. Àyípadà rere ti dé. Bàtà bẹ̀rẹ̀ kò sí nǹkan kan. Rárá kò sí. Ìsìn owó ti wà. owó ti wà. Àwọn ẹ̀rọ tá fi ń ṣe irinṣẹ́ wa ó ti gòkè sí. Tuntun náà ń lò ń sìn. tuntun náà ló ń sìn. Bẹ́ẹ̀ni. Àwọn ará òyìnbó ń tẹ́wọ́ gbaṣẹ́ wa nísìn. wọ́n ń tẹ́wọ́ gbaṣẹ́ yín nísìn. Bẹ́ẹ̀ni. Wọ́n tẹ́wọ́ gbọpẹ́. wọ́n ń tẹ́wọ́ gbọpẹ́. mo rí i pé gbogbo èèyàn ló fẹ́ràn Jennifer ó gba gbogbo àgbáyé pátápátá wọ́n ti náà wò nílò wọ́n wò ní Amẹ́ríkà. Gbogbo ibì kan náà ti ń wò káàkiri. ẹ ti lọ Ghana. Gbogbo ẹ̀ náà ti ń wò. Bẹ́ẹ̀ni. ẹ ti lọ sí UK náà. ẹ ti lọ àti dé. ẹ ti lọ ṣé ẹ ti lọ. ṣé ẹ sọ pé ẹjọ wá. ṣé bí ẹ sọ pé ẹjọ wá. báwo náà ṣe mo ní ẹ ti lọ UK náà wọ́n sọ pé ẹ ti lọ. Wàhálà wọn nìyẹn. Ọ̀rọ̀ lẹ fẹ́ sọ ẹjọ́. ó dà fún wọn ní ó kù mẹ́rin ẹ ń gbìn méjì. mo rò pé ó ti pọ̀ ní méjì. ẹ jẹ́ wo 947 Ọlọ́run Fọlárìn. kí ni 900 jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín mẹ́rin. Ẹ̀rin. àbí ó dín mẹ́fà. Ó dín mẹ́fà. ẹ fẹ́ sọ sọ. Ó dín mẹ́fà. Mi ò sọ bẹ́ẹ̀. Ó dín mẹ́fà. Èmi Olúfúnkẹ́. Rárá mo fẹ́ jà mẹ́fà. Ẹ̀fà. ó dáa mo fún yín. ó dáa parí. ó dáa màá rí láìpẹ́ láì jìnnà ẹ tún máa sọ òyìnbó. ó yá. Mo ń gbọ́ yín. Parí òwe Yorùbá yìí, abiyamọ ọ̀tá. Àgàn. Ẹ parí ẹ̀. Abiyamọ ọ̀tá àgàn. Abiyamọ ọ̀tá àgàn. Àfọ̀já gbọ̀rọ̀. Àbọ̀já gbọ̀rọ̀. Abiyamọ ọ̀tá àgàn. Ọ̀rẹ́ ọmọ. Bẹ́ẹ̀ ni abiyamọ ọ̀tá àgàn pẹ̀lẹ́ ọ̀rẹ́ ọmọ. Abiyamọ ọ̀tá àgàn. Sọ. Ẹ fẹ́ sọ sóò ẹni sọ. Mo ní sọ àgàndọ́ lọ́mọ. Abiyamọ ọ̀tá àgàn ṣàgọ̀dọ̀ lọ́mọ. Ọ̀tá àgàn. Abiyamọ ọ̀tá àgàn. Ọjà àràgbọ́mọ. Abiyamọ ọ̀tá àgàn ẹni tí ń ṣiṣẹ́ ọ̀tá ọ̀lẹ. Èèyàn tó bímọ. Ṣé Adébáyọ̀ Tìjàní ti wá bí? Wọn ò tí ì wá. Kó máa bọ̀ wọ́n lẹ fẹ́ béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. Abiyamọ ó ti tán. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí o. Mo gbọ́ yín. Ìka níyẹn o. Àwòrán àgbà. Abiyamọ ọ̀tá àgàn ẹni tí ń ṣiṣẹ́ ọ̀tá ọ̀lẹ. Ẹ dúró ná ká tó lọ sórí ìbéèrè báwo lòwe yẹn ṣe yíyan yín sí abiyamọ ọ̀tá àgàn ẹni tí ń ṣiṣẹ́ ọ̀tá ọ̀lẹ. Ẹni tí ń ṣiṣẹ́ ọ̀tá ọ̀lẹ. Ọ̀tá ọ̀lẹ ẹni tó ń ṣiṣẹ́ nìyẹn. Ọ̀tá ọ̀lẹ ẹni tó máa ń ṣiṣẹ́ lọ́tá ọ̀lẹ. Abiyamọ ọ̀tá àgàn. Ọ̀lẹ ló máa dìtẹ̀ àbí kó máa jẹ́ ọ̀tá fún ẹni tó ń ṣiṣẹ́ torí ẹni tó ń ok yẹn
mi ò sọ òkè. Mo fi yẹn mo yá yín nìyẹn. Mo fún yín ní títẹ́lẹ̀ ilé ìdìbò ṣẹ̀wá yọ. Ó yá, ẹ jẹ́ ká lọ sí ìbéèrè. Mi ò mọ̀. Mo ní ká lọ sí ìbéèrè eléyìí. Mo ti Kí ni ìtumọ̀ òwe Yorùbá yìí? Àlá ni yóò fi. Àlà. Àlà ni yóò fi oko ọ̀lẹ hàn. Àlà ni yóò fi oko ọ̀lẹ hàn. Kí ni ìtumọ̀ ẹ̀? Àlà. Ló máa fi oko ọ̀lẹ hàn. Bí kò ṣe ṣiṣẹ́, àlà yẹn ló máa fi hàn pé ọ̀lẹ ló ṣe oko ń bí o. Torí àwọn tó roko yẹn, àwọn ti ṣe tí wọ́n tán. Wọ́n ní ò ṣe títí ẹ̀. Àlà yẹn ló máa fi hàn. Èmi kan tí wọ́n gbà èwo làtọ̀ wí àbòsí. Ẹ tún sọ jàre. Wọ́n ti sọ. Ẹjọ́ olóòtú. Kó lè yé mi dáadáa, ẹ ní àlà. Mi ò ṣe akọ mọ́. Mi ò ṣakọ mọ́. Mi ò dẹ̀ sí ní. Olóòtú kan tó bá fẹ́ kó ṣe máa ṣe. Ó dà ẹgbẹ̀rún lọ́nà. Owó kì í síbẹ̀. Ẹgbà owó kì í síbẹ̀. Èèyàn ló wá bí. Bó ṣe wà yìí téèyàn ò bá fẹ́ pé irú àwọn Fúnkẹ́ Akíndélé, téèyàn ò fẹ́ pé àwọn tó ń jàǹkànjàǹkàn, téèyàn bá fẹ́ ṣe eré àgbéléwò alábọ́ọ́dé, eléyìí ó tó yá. Kó lè yá o. Kó lè yá tó ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tiẹ̀. Kókó ló fẹ́ sọ fún wọn. Ló fẹ́ sọ fún àwọn tó ṣiṣẹ́. Bí ọwọ́ ikú bá ṣe mọ ló ṣe fi ń hanra. Ó lè ya nǹkankan. Eléyìí ò lè ya nǹkankan. Ó dáa kò lè ya nǹkankan. Ó máa tó wá jẹun àbí téèyàn bá kí í ṣọmọ nínàkúnà tó bá fẹ́ bẹ̀rẹ̀ aṣọ títà, àwọn aṣọ kì í ṣe kó lọ ra irú aṣọ yìí ẹ mọ̀, ṣùgbọ́n àwọn aṣọ alábọ́dé yẹn kó rọra lọ ẹjọ́ ẹ fún mi ní bọ́lẹ̀ kájà kí n ra mẹ́ta á lọ tà á tún rówó sí. Kí là ń sọ? Nǹkan tí mò ń sọ ni pé owó kì í síbẹ̀. Ẹ wò, inú mi dùn, ayọ̀ mi kún pé mo lè ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ kí ẹ wá sí orí ètò Masọ̀yìnbó lónìí. Inú mi dùn gidi, ó jẹ́ ìwúrí fún mi nítorí ó jẹ́ kí n lè mọ̀ pé nǹkan tá à ń ṣe pé nǹkan tó dáa láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Ẹ ṣé gan ni tẹ́ wá o. Láti gbogbo orí wa dé ìsàlẹ̀ la fi ń dúpẹ́ pé ẹ ṣé tẹ́ wá sí orí ètò wa lénìí. Owó dẹ̀ kì í síbẹ̀ fún yín. Téèyàn bá ń ṣe ọmọ nínàkúnà, eléyìí tó ná. Téèyàn bá kí ń ṣe ọmọ tí ó ń wá nǹkan jù, tó bá jẹ́ ọkọ̀ alábọ́dé ni, eléyìí tó bá jẹ́ ọ̀kadà ló ń lò, eléyìí yóò repo. Mo dẹ̀ rọ gbogbo wa náà ká lọ wo gbogbo èèyàn ló fẹ́ràn Jennifer. Ó wà káàkiri. Kí ló dé? Ṣáà ń jà ni? Ẹ ṣé gan ni, adúpẹ́. Ẹ bá mi fún wọn ní ife ìmumi. Eléyìí ẹ máa fi mumi ni o. Ṣé mo dúpẹ́? Eléyìí. Ọlọ́run á máa gbà fún yín o. Àmín. Ẹ máa rí ṣe. Eléyìí ẹ fi mumi. Ẹ ṣé. Eléyìí kẹ́ fi kọ̀ọ̀kan. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ fi kọ òǹkà. Mo mọ nǹkan tí mo ṣe. Torí àìtí ìparí bá lọ sọ̀rọ̀. Ẹ sọ. Èmi kẹ́. Ó dáa, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tán tún jẹ́ kí a ṣe ètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntì ṣe tèmi o. Olúwa ṣeun. Tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn jẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí.
Ọlálékan lórúkọ mi ọmọ Fábílọ́lá ìjọba ní mi ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèdísọ̀sọ̀ ọ̀dọ̀fínroko arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀fínbó àlejèjì ọba kọ́tọ́ dìgbà míì ire o. èmi ni Olúwafúnkẹ́ ọmọ Akíndélé tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ bá mi lórí ètò Máa Sọ Òyìnbó ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Máa Sọ Òyìnbó ń bí. Kamari, Máa Sọ Òyìnbó. Kamari, Máa Sọ Òyìnbó ń bí. Kamari, Máa Sọ Òyìnbó. Máa Sọ Òyìnbó.